قوله ينامون ويسلك درب الخير والناس في ضلالهم يتخبطون. وصدق الشاعر إذ يقول: قال لي صاحب أراك غريبا بين هذا الأنام دون خليلي. قلت: كلا، بل الأنام غريب، أنا في عالمي وهذه سبيلي. هذا هو الغريب، غريب عند العابثين من البشر، ولكنه عند ربه في مقام كريم. غرباء 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 ولغير الله لا نحمي الجبال. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. السلام عليكم ورحمة الله وبركاته. Akíwa káàbọ̀ sórí ìkànnì Al-Ghuraba níbi tá a ti máa ń sọ nípa ìtàn ìgbésí ayé àwọn ànábì Ọlọ́run ọba àti àwọn sàhábà. Orí ìkànnì tá a ti máa ń ṣe àtúnṣe àwọn ìtàn èyí tí ò lálàáfíà, orí ìkànnì tá a ti máa ń gbà àwọn ìtàn èyí tí ò fẹsẹ̀ múlẹ̀ dànù, tá a fi máa ń fi ìdí ìtàn èyí tó lálàáfíà tí a fi máa ń fi nílẹ̀. Gbogbo wa la ti mọ̀ wípé tàwa ti wà lórí ètò Al-Ghuraba, ohun tí a fẹ́ ṣe àgbéyẹ̀wò náà ni ìtàn ìgbésí ayé àwọn ànábì Ọlọ́run ọba àti àwọn sàhábà. Orí ìkànnì náà lẹ ti máa ń láǹfààní láti ṣèbéèrè nípa àwọn ìtàn tí ò bá yé yín tàbí tí ó rú yín lójú, ká lè bá fi ìdí ìtàn náà múlẹ̀. Èmi gbàgbọ́ wípé lára ẹ̀sìn wa ni, torí pé nínú ìtàn ibẹ̀ náà láti rí àwọn okùnfà tí àwọn àyá àti Al-Qur'an fi sọ̀kalẹ̀. Ìtàn Ísírẹ́lì òun náà ni àwọn ẹni aládàpá irọ́ òní wọ́n máa ń wá láti fi bí ẹ̀sìn wò, ṣùgbọ́n tí ìtàn bá ti lálàáfíà kò ní sọ́nà àbáyọ fún wọn láti fi irọ́ wọn láti fi da ìsọ́nà ọ̀gá wó. Abẹ́lẹ́ ọba tí ọlá rẹ̀ ga jùlọ kí ó ṣe gbogbo àwọn onígbọ̀wọ́ Al-Ghuraba ní ẹ̀san olóore. Ilé ìtani fún wa lónìí òun náà ni ìdáhùn sí àwọn ìbéèrè èyí tí wọ́n fi ránṣẹ́. Oníbéèrè òun náà ni Abu Abdullah láti Gbọ̀ngán. Wọ́n ní àwọn ní ìbéèrè mẹ́ta nípa Al-Imam Ali ibn Abi Talib. Al-Imam ibn Abi Talib kò ní ìbéèrè tí ìbéèrè wọn tí ó dálé lórí ṣùgbọ́n mò ń bọ̀. غرباء 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 غرباء. Ìbéèrè wọn alákọ̀ọ́kọ́, wọ́n ní àfáà Al-Ghuraba, ǹjẹ́ Imam Ali ibn Abi Talib ǹjẹ́ àwọn nìkan òun náà ni Abu Talib bí? Ali ibn Abi Talib ǹjẹ́ àwọn nìkan òun náà ni Abu Talib bí gẹ́gẹ́ bí ọmọ? Ìdáhùn sí ìbéèrè yìí náà ni wípé kìí ṣe Imam Ali ibn Abi Talib òun nìkan ni Abu Talib bí o. Wọ́n bí àwọn ọmọ míì ní ọkùnrin àti ní obìnrin. Ọkùnrin mẹ́rin òun ni Abu Talib bí, ó sì bí obìnrin náà mẹ́rin. Àwọn ọkùnrin mẹ́rin tí Abu Talib bí òun náà ni Talib ibn Abi Talib, èyí tó jẹ́ kúníyà tí wọ́n fi ń pe Abu Talib ní orúkọ gan, òun náà ni Talib ibn Abi Talib. Ẹlẹ́ẹ̀kejì òun náà ni Aqil ibn Abi Talib. Aqil yẹn gba ọdún 10 lọ́wọ́ Al-Imam Ali ibn Abi Talib. Ẹlẹ́ẹ̀kẹta òun náà ni Ja'far ibn Abi Talib, ẹni tó jẹ́ aṣojú àwọn mùsùlùmí lọ́dọ̀ ọba Najashi. Ni mo ti sọ ìtàn bí Ja'far ibn Abi Talib bó ṣe jẹ́ aṣojú ní fún àwọn mùsùlùmí nígbà tí wọ́n rìnrìn àjò lọ sí ọ̀dọ̀ ọba Najashi ní ọdún 5 lẹ́yìn ìgbédìde ànábì nílùú Mọ́kà. Ẹnìkẹrin nínú àwọn ọkùnrin òun náà ni Ali ibn Abi Talib. Àwọn obìnrin èyí tí Abu Talib bí àwọn náà jẹ́ mẹ́rin. Ẹni àkọ́kọ́ nínú wọn òun náà ni Ummu Hani'u, ẹnì kejì òun náà ni Jamala, ẹnì kẹta òun náà ni Rítọ̀, ẹnì kẹrin ni Asma. Àwọn mẹ́jọ ni ọmọ tí Al-Imam àti Abu Talib bí. Àwọn ọkùnrin mẹ́rin òun náà sì jẹ́ mẹ́rin. قال رسول الله صلى الله عليه وسلم: بدأ الإسلام غريبا وسيعود غريبا
محمد فطوبى للغرباء. ìbéèrè ẹlẹ́ẹ̀kejì èyí tí Abu Abdillah láti Gbàngà tí wọ́n béèrè, wọ́n ní ṣé Fatima tó jẹ́ ọmọ Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam nìkan ní ìyàwó tí Ali ibn Abi Talib fẹ́? Ṣé Fatima tó jẹ́ ọmọ Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam só nìkan òun náà ní ìyàwó tí Al-Imam Ali ibn Abi Talib tí wọ́n fẹ́? بين هذا الأنام دون خليلي. ìdáhùn sí ìbéèrè yìí ni wípé kò rí bẹ́ẹ̀ o, kì í ṣe Fatima nìkan ó ní ọmọ tí ó ní ìyàwó tí àfàwà Al-Imam Ali ibn Abi Talib fẹ́. Ó fẹ́ àwọn ìyàwó tó pọ̀, nínú àwọn ìyàwó tó fẹ́ ẹni àkọ́kọ́ náà ni ọmọ Ànábì tí ṣe Fatima bintu Muhammad, ẹni kejì òun náà ni Khawla bintu Abi Ja'far al-Hanafiya tí ó bí ọmọ tí wọ́n pè ní Muhammad bin Ali tí wọ́n bí ní ọdún kọkànlélógún nínú ní khilafa Ali Umar bin al-Khattab ni wọ́n bí Muhammad ìtí arábìnrin tí mo kókọ rẹ̀ ní Khawla bintu Abi Ja'far al-Hanafiya tí ó bí. Ó jẹ́ méjì. Ẹni kẹta nínú ìyàwó tí Al-Imam Ali bin Abi Talib tó fẹ́ òun náà ni Amamatu bintu al-As bin Rabi'. Amamatu bintu Abi al-As bin Rabi'. Amama yìí ó jẹ́ ọmọ fún ọmọ Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Ọmọ Ànábì wa Muhammad tó dàgbà jù lóbìnrin òun náà ni Zainabu ló bí Amama fún Abu al-As bin Rabi'. Abu al-As ọmọ tí Zainabu bí tó jẹ́ ọmọ Ànábì sallallahu alaihi wasallam, ọmọ tó bí òun náà ó tún wá padà jẹ́ ìyàwó fún àfàwà Ali ibn Abi Talib. So eléyìí nínú ọmọ yìí ni ìyàwó ẹlẹ́ẹ̀kẹta. Ìyàwó ẹlẹ́ẹ̀kẹrin òun náà Asma bintu Umais. Asma bintu Umais ó jẹ́ ìyàwó ẹlẹ́ẹ̀kẹrin. Ìyàwó ẹlẹ́ẹ̀karùn-ún òun náà ni Muhayyat. Àwọn apákan náà olùmọ̀sọ̀ wípé Mukhba'a bintu Amr al-Qais. So Amr al-Qais ọmọ tó bí òun náà ni arábìnrin jẹ́ kan nínú àwọn ìyàwó tí àfàwà Ali ibn Abi Talib fẹ́. Ẹlẹ́ẹ̀kẹfà nínú àwọn ìyàwó tí Ali ibn Abi Talib tún fẹ́ òun náà ni Layla bintu Mas'ud. Ẹlẹ́ẹ̀keje nínú rẹ̀ òun náà ni Sa'id bintu Urwa al-Thaqafi. Sa'id bintu Urwa al-Thaqafi òun náà ni ìyàwó ẹlẹ́ẹ̀keje tí Al-Imam Ali ibn Abi Talib radiyallahu ta'ala anhu tí wọ́n fẹ́. Ìbéèrè ẹlẹ́ẹ̀kẹta tí àfàwà Abu Abdillah láti Gbàngà èyí tí wọ́n béèrè, wọ́n sọ wípé ṣé Al-Imam Ali ibn Abi Talib radiyallahu ta'ala anhu ǹjẹ́ wọ́n fẹ́ ìyàwó kan síwájú kó tó di wípé Fatima bintu Muhammad sallallahu alaihi wasallam kó tó fàyè sílẹ̀, àbí lẹ́yìn ìgbà tí Fatima kú tán òní Al-Imam Ali ibn Abi Talib tó fẹ́ ìyàwó míì? Ìdáhùn sí ìbéèrè yìí ni wípé nígbà tí Ali ibn Abi Talib tó àti Fatima bintu Muhammad tí wọ́n fẹ́ra wọn, Al-Imam Ali ibn Abi Talib fẹ́ obìnrin míì dé títí tí Fatima fi fàyè lẹ̀. Fatima sì fàyè lẹ̀ lẹ́yìn oṣù kẹfà tí Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tí wọ́n fàyè lẹ̀. Lẹ́yìn ikú Fatima òní àfàwà Ali ibn Abi Talib tó wá fẹ́ àwọn obìnrin tí mo kà ní ìṣáájú yìí. Eléyìí ni àwọn ìbéèrè tí Abu Abdillah láti ìlú Gbàngà èyí tí wọ́n bi àlejò léèrè. Lágbára náà ọba tó bá tó di ní ìgbà míì a tún máa mú ìdáhùn sí àwọn ìbéèrè tí àwọn èèyàn ti fi wá léèrè, a tún máa mú ìdáhùn wá fún un. Tí àwọn náà bá ní ìbéèrè kan lórí ìtàn ẹ̀sìn, ìtàn Ìsìláàmù ni tàbí ìtàn àwọn ànábì, ẹ jẹ́ ká fi ìbéèrè wa ká fi ránṣẹ́ sí orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lórí WhatsApp wa tàbí ká fi ṣe text message sí orí SMS wa 091 55 11 8848 091 55 11 8848.
tó bá dùn ní ìgbà míì tá àtúnjọ máa pàdé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. دربنا درب الأباء غرباء 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 قال رسول الله صلى الله عليه وسلم بدأ الإسلام غريبا وسيعود غريبا كما بدأ فطوبى للغرباء غرباء غرباء غرباء